pẹ́ títí ọjọ́ àpín o bọ́nà bá jìnnà jìnnà àdópin o àti sáré àdópin aré àmàtìjìyà àdópin ìyà o àti sunsun àti kan ògiri ó má ti gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o bẹ́ẹ̀ ni o. ilé òní gbóná kárẹ́nu omi kọ́lé ayé òní kóró kálọ̀ dífá ọ̀run o láyé náà la ó wà títà ó fi ṣẹ́gun lójú àwọn ọlọ́tẹ̀ ẹkún akọjá òkùnkùn ajímọ́lẹ̀ fáwa ọmọ Yorùbá ọjọ́ ayọ̀ súnmọ́lé o. ó di láéláé pọ́npá ó mà di láéláé pọ́npá Yorùbá ò ní dọ̀bálẹ̀ ẹ̀fẹ́ nìkan ó di gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o. yé ẹ dìde dìde bí ológun ẹ bá jàgà sílẹ̀ o ẹ rántí àtọmọdọ́mọ kò ní sún wa kò ní rẹ̀ wá bá ó fi ṣẹ́gun tẹni tó dé ó sàn ju ẹni tirẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ni ò ní ní dúró kẹ́dúró gbọ̀n kẹ́dúró gbọ̀n kẹ́dúró gbọ̀n 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 àtùpàgbé oníkànnì o bí ẹ bá sùn ẹ gbé ọjọ́ ayọ̀ súnmọ́lé o. bí a bá kú tí a bá jí a ó mẹ́ni rè fẹ́ràn ẹni bá ṣàìsàn wò ni yóò lè mọyì àlàáfíà bí a bá ṣaláìní ká tó wá ní a ó mọyì ìgbà bá ń fojoojúmọ́ jẹun ata ó dífá fún Yorùbá tí í ṣe ọmọ Odùduwà bàbá mi òkè gàgàgà tí í ṣe lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn aṣòótọ́ Ọ̀yọ́ Ìbàdàn Oǹdó Ìjẹ̀ṣà Ilé Ifẹ̀ o. wá ohùn alóore Odùduwà ló ń pè. Àkúrẹ́ Ọ̀wọ̀ Ìkàrẹ́ Ẹ̀yìn Èkìtì ẹ gbóhùn Ìgbé o. wá ohùn alóore Odùduwà ló ń pè. Ìbàràpá Ilé Ẹ̀gbádò Ẹ̀yìn Ọ̀ṣun ẹ gbóhùn Ìgbé o. wá ohùn alóore Odùduwà ló ń pè. Ẹ̀yin Ìjẹ̀bú ọmọ Àlárẹ̀ ẹ̀yin Ẹ̀gbá ọmọ Lísàbí. wá ohùn alóore Odùduwà ló ń pè o ẹ̀yin ọmọ Yorùbá ọjọ́ ayọ̀ súnmọ́lé o. lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ni mo tún kí yín wípé a kú dédé àsìkò yìí o lórúkọ bàbá gbàgede ìmọ̀ tí wọ́n jẹ́ gíwá ìkànnì yìí ni àtúnfin kì í bẹ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ tó ń lọ. ìròyìn ayọ̀ ni mo mú tọ gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire wá o lórí ọ̀rọ̀ àwọn ẹ̀yà Ìgbò. àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti gbéra pa wọ́n ti tààrà ṣàṣà wọ́n ti kàn sí ọba aládé kan ṣé ọba aládé tí ọ̀rọ̀ náà kàn ní àbí ọba aládé mìíràn nílẹ̀ kóòtù òjíire. lórí ọ̀rọ̀ yìí ẹ máa láǹfààní láti gbọ́. a ti ń sọ ọ́ ti pẹ́ wípé a ní fi ààyè gba àwọn ènìyàn àjèjì láti ṣe bó ṣe wọ́n ní ilẹ̀ Yorùbá. ọ̀rọ̀ yìí ó tún jẹ́ ohun tó kọ wá lóminú nígbà tá a gbọ́ wípé ọba aládé kan ní ìpínlẹ̀ Èkó tún ṣe bẹ́ẹ̀ ó tún talẹ̀ fún ọmọ Ìgbò kan tó fi wá di wípé wọ́n fi wá ṣe yẹ̀yẹ́. ọ̀rọ̀ yìí ó ti fẹjú kẹ̀kẹ́ ló jẹ́ kí àwọn àgbààgbà dìde wípé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ kàn sí àwọn ọba yìí ẹ jẹ́ ká tètè máa ró kókó fún wọn wípé ẹ̀yin tẹ́ bá lọ́wọ́ sí gbogbo nǹkan wọ̀nyí ẹ lọ ti ọwọ́ rẹ̀ bọ aṣọ. ọ̀dọ̀ ọba aládé wo ni àwọn ọba yìí gbéra láti ìlú Ọ̀yọ́ ní àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. ẹ jẹ́ kí sódì mọ̀ fún pé àwọn àgbà kan wà àgbà tí ń tolé ni àwọn àgbà kan wà àwọn àgbà tí kì í tolé ni tiwọn. ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn àwọn àgbà kan ti sódì mọ̀ wípé àwọn ò ní lajú wọn lẹ̀ kí tàlùbọ́ kò wọ́ àwọn ò ní lajúlẹ̀ kí gbogbo eléyìí máa ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù òjíire. àwọn á gbéra
pẹ̀lú ọjọ́ orí àwọn àkàn sáwọn èèyàn lórí ọ̀rọ̀ yẹn ló tún ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ arábìnrin kan tó wáyé ní pápákọ̀ òfurufú. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé látàrí ìwà tí K1 The Ultimate wù, àwọn ẹ̀yà Ìgbò wọ́n ti ń sọ ọ̀rọ̀ wípé ẹni tí wọn náà tó ṣẹlẹ̀ sí pé ohun tí wọ́n máa ṣe fún arábìnrin náà ni kí wọ́n ṣe fún K1 The Ultimate. Iṣu ọwọ́ ẹni lókun tọwọ́ ẹni bọ epo. Ọ̀rọ̀ yìí ẹ máa láǹfààní láti gbọ́, àwa láti wá dẹ́nikẹ́ni lẹ́bi, ṣùgbọ́n àwọn ohun tó ti mú bá ilẹ̀ Kóòtù Òjíire, àwọn ẹ má gbàgbé wípé ọ̀kan lára èèyàn gbòógì lórílẹ̀‐èdè Nàìjíríà ó sọ ní ìgbà náà wípé ìwà tí K1 The Ultimate wò, ìwà tí ò bá ti ọmọlúwàbí mu ni, tí ó sì ti ta epo sí aṣọ àlá wa. Ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ lásán o, òun ló tún wá dífá fún bí ọ̀rọ̀ arábìnrin míì tí ó ṣe ṣẹlẹ̀ tó fi wá di pé àwọn ẹ̀yà Ìgbò kan tún dìde wípé ọmọ Yorùbá tó ṣe bẹ́ẹ̀ gbogbo ìjìyà ẹ̀ṣẹ̀ tẹ́ fẹ́ fi kan arábìnrin yìí ẹ fi kàn òun náà. Ẹ jẹ́ kí n kọ́kọ́ mú wá lẹ́yọ kọ̀ọ̀kan, kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn àgbààgbà nílẹ̀ Kóòtù Òjíire. Àwọn àgbààgbà yìí gbéra, wọ́n ní kò gbọdọ̀ máa lọ báyìí. Àwọn àgbà tí ń ronú, àwọn àgbà tí wọ́n mọ ohun tí wọ́n ń ṣe, àwọn àgbà kan tí wọn kì í gba àbẹ̀tẹ́lẹ̀, tí wọn kì í bá wọn lọ́wọ́ sí ìwà àjẹbánu. Wọ́n dé ọ̀dọ̀ ọba aládé kan nílẹ̀ Kóòtù Òjíire. Mi ò ní fẹ́ mẹ́nuba orúkọ ọba aládé náà, ṣùgbọ́n ó ṣeéṣe kẹ́ mọ̀ ọ́, ó ṣeéṣe kẹ́ láǹfààní láti mọ bí ààfin rẹ̀ ṣe rí. Ẹ jẹ́ kí n fi sí suspense bẹ́ẹ̀. Àwọn ọba yìí wọ́n sọ̀rọ̀ nítòótọ́ kì í ṣe gbogbo ọ̀rọ̀ là ń sọ àfi tí iná bá kú. Wọ́n fi hàn níbi ìpàdé náà pẹ̀lú ọba aládé yìí. Wọ́n ṣe àlàyé àwọn nǹkan kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe rí wípé àwọn máa ti ń gbọ́ wípé ilẹ̀ wa ni àwọn ọba aládé kan ti ń tà ń gbàǹjo fún àwọn ọmọ Ìgbò. Níbo ni eléyìí? Níbo ló ti wọ́ wá? Kí ló fà á? Àwọn àgbààgbà yìí gbéra, wọ́n ní kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ṣé ọ̀rọ̀ àmọ̀ràn ni wọ́n bá lọ sọ́dọ̀ ọba yìí ni láti lọ gbà á lámọ̀ràn, àbí ọ̀rọ̀ ìkìlọ̀ ni wọ́n mú lọ sí ọ̀dọ̀ ọba yìí láti sọ di mímọ̀ pé èyí tí àwọn ọba kan ń ṣe nílẹ̀ Kóòtù Òjíire, ẹ wá bẹ́ ṣe máa pera yín pọ̀ kẹ́ bára yín sọ̀rọ̀ wípé kò gbọ́dọ̀ máa rí báyìí. A gbọ́dọ̀ máa ta ilẹ̀ wa fún àwọn ènìyàn tí wọ́n tún máa fi wá ṣe yẹ̀yẹ́. Wọ́n ní kí Yorùbá ronú kó ronú. Ìjọ ọ̀la tó fẹ́ ronú dà, à ń ronú nípa àwọn nǹkan kan nítòótọ́, ṣùgbọ́n tún níbi kan tó kù sí. Àwọn àgbààgbà tí wọ́n wà níkàlẹ̀ mú kí yín. Àwọn àgbààgbà bíi ti bàbá wa Bánjí Akíntóyè tí wọn ò fẹ́ jẹ́ kí ìran Yorùbá kó jẹ̀yà, kó kú sínú ìṣẹ́ àti òṣì. Mo kí ẹ̀yin àgbà yìí torí pé ẹ̀ ń rọjọ́ iwájú, ẹ̀ ń rọjọ́ àti sùn yín, ẹ̀ ń ro nǹkan tí àwọn ìran tí ń bọ̀ tí wọ́n máa fẹ́ fi ránṣẹ́ sí yín nínú èpè àti àdúrà. Èmi kí àwọn bàbá yìí o, bí wọ́n ṣe gbéra tí wọ́n lọ sọ́dọ̀ ọba aládé kan tí wọ́n yànnàná gbogbo ọ̀rọ̀ bó ṣe ń lọ. Ẹ jẹ́ ká débẹ̀. Chief Jíbádé Oyèkán láti Ọ̀yọ́, àti mo ti ní ìfẹ́ sí Ìwó tipẹ́. Mo ti ń wá sí Ìwó láti ọdún 1961 nígbà late kábíyèsí Abímbọ́lá àbí ọba mọ́tòṣọ́ nígbà tí wọ́n wà láti wá sáwọ́sí láti gbọ̀nyá àdẹ̀yìn kò láàfíà kò ní Ìwó. Nígbà tí ó wá owó Ọlọ́run tó gbin ẹ̀yìn síbẹ̀, kábíyèsí ọba Àfọ̀nbí ẹ ṣe pẹ́, Ọlọ́run adó tì yín, Ọlọ́run wà pẹ̀lú yín. Owó túbọ̀ máa ga sí ní Nàìjíríà gan máa ga sí ní pẹ̀lú. A dúpẹ́ pé
ẹ fi kékeré joyè ìbùkún ọlọ́run ni o oore ọ̀fẹ́ ọlọ́run ni o ọlọ́run sì ló tì yín ohun tó fi yín jẹ́ kò ní kò lẹ́yìn yín inú wa máa dùn láti rí yín. Mo kí àwọn àìsí tí wọ́n sọ̀rọ̀ àwọn ọba ẹ jọ̀ọ́ ẹ̀yin ọba tẹ́ sọ̀rọ̀ tẹ́ kí wa káàbọ̀ adúpẹ́ gẹ́gẹ́ bí sẹ́kítírì wa àgbà gbogbo wa ṣe sọ àwa ní aṣojú ìgbìmọ̀ àgbà Yorùbá àkàn dìde lónìí àbí lánàá àti bàbá ní ìsìn ó ti lé ní 20 ọdún ẹ̀yin tẹ́ sì tẹ́ lọ́jọ́ lórí ẹ̀ràn ti bàbá Aláyàndé nìbàdàn àwọn ni alága wa àkọ́kọ́ lẹ́yìn náà bẹ́ẹ̀ gbọ́ wọ́yọ̀wọ́yọ̀ bẹ́ẹ̀ gbégún wọn sábà wọ́yọ̀wọ́yọ̀ ọmọ Yẹnu Adébáyọ̀ Adéyínká Adébáyọ̀ ní àgbàrá ọ̀nà àwọn èèyàn ojú wọn ní kẹfì wà ó ẹ má pàwà kéré o ẹjọ́ o orí ọ̀rọ̀ wa ẹ̀sìn ọ̀rọ̀ wátàwàkùn lè ní pé àgbà kìí wà nílùú kílùú bàjẹ́. So kábíyèsí ẹ ṣeun, you give me a very wide leeway. So oríṣi ọ̀rọ̀ méjì ni a fẹ́ sọ. Ọ̀kan okù máa sọ nígbà tí tó bá yá. Ètí tó jẹ́ public tó jẹ́ fún gbogbogbò láti mọ̀ sí ó ní pé ilẹ̀ Yorùbá ó máa ń lọ, ilé yìí ó wà ń bẹ o, yẹ̀pẹ̀bẹ̀ ó wà ń bẹ o, àwọn èèyàn náà wà ń bẹ o, ṣùgbọ́n iyì wa àtijọ́ kò ní rí bí tàtẹ̀yìnwá mọ́ o. Làǹké yìí o, ẹ ti máa kàánú pépà, ẹ ti máa gbọ́ lórí tẹlifíṣàn àbí inú ìwé ìròyìn àbí inú ìwé sánú rédíò pé àwọn Ìgbò wọ́n rẹ̀lẹ̀ wọ́n ní ká máa sọ̀rọ̀ lọ. Ok, ilẹ̀ Yorùbá ni wọ́n rà. Èmi ń gbé Ọ̀yọ́ ní ọmọ Ọ̀yọ́ ni mí, ṣùgbọ́n mò ń gbé ọmọ ìlú Ọ̀yọ́ Aláàfin lèmi, ṣùgbọ́n mò ń gbé Ìbàdàn. Àti wá rí òye irú idán tí àwọn àbí itú táwọn Ìgbò ń pa kò wú àwa Yorùbá, torí pé ní ọ̀dọ̀ wa, ní ọ̀dọ̀ mi ní Ọ̀yọ́, ìlú Ọ̀yọ́ gan, ó yà mí lẹ́nu tí n bá pé eléyìí kọ́ wọ́n ní Ìgbò lónìí, eléyìí kọ́ Ìgbò lónìí. Tẹ́ bá rìn ẹsẹ̀ kòkú àwọn Ìgbò tí wọ́n ti rà yìí ti Ìbàdàn káfí sẹ́nu kádákẹ́ ni, nítorí pé wọ́n wá ń ṣòwò lọ́dọ̀ wa, wọ́n rówó, owó tí wọ́n rí yẹn wọ́n ò mú padà sílùú wọn mọ́, torí ìlú wọn ò ṣe é develop, ìlú wọn kò ṣe lè kéṣe ìlú téèyàn náwó lé lórí. Ọlọ́run fi gbogbo nǹkan tó dáa jíǹkí àwa Yorùbá, ìtara lọ́kù tọ́lọ́run ò sì fún wa, ìtara pé hàn báyìí lórí báyìí lárí ìjọ mi kò wú àwa àgbà Yorùbá o, torí àgbàlagbàlà wa. Ṣùgbọ́n bàbá ṣe lè sọ fún àwọn ọmọ wa, àwọn kéékèèké, pé àti àwa pàápàá jùlọ àwa àgbà náà, ẹ má bínú kábíyèsí, ọ̀rọ̀ tó máa sọ yìí ó tó ta bá àwọn kábíyèsí. Mo túbá ẹ dákun, mo túbá tí n bá jẹ́ níṣẹ́, mi ò ṣe iṣẹ́ tí a rán mi.
àwa ọba à ń talẹ̀ fún Ìgbò, àwa tá àjọba tá jẹ́ mẹ̀kúnnù à ń talẹ̀ fún Ìgbò. Bẹ́ẹ̀ bá kó ní Ìbàdàn tẹ́fi dé 20 máìlì tó yí Ìbàdàn kó, díẹ̀ nílẹ̀ tó kù fún àwọn ọmọ Ìbàdàn. Àwọn Ìgbò wọ́n ti ra lẹ̀ tán, wọ́n sì wọ́n rà ní ìràtọ́ pé onílé ò lè mọ̀ pé wọ́n ra ẹ̀ lọ́wọ́ òun. Wọ́n ní owó rẹ̀ fún wọn lẹ̀ àdúlẹ̀ lọ́la àlẹ́ ọlọ́dún tí ń bọ̀ ọdún mẹ́ta pẹ̀lú àlẹ́ ọ bẹ́ẹ̀ jókòó síbẹ̀. Àwọn èèyàn wá ti gbówó, wọ́n ti bà náà owó. Ìgbò ló kù dín sí yìí tó ń tí inú ẹ̀ ń dùn pé òun ló ní ilẹ̀. Nígbà òfin sì gbọ́ láyè bẹ́ẹ̀, òfin gbọ́ láyè láti rà á. Nígbà tí wọ́n fẹ́ àwọn kan fẹ́ tà ọ̀rà ó jókòó síbẹ̀. So gbogbo ilẹ̀ wa nílẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n lọ sí ọwọ́ àwọn Ìgbò. Ẹ̀rù yẹn ló ń bà wá o, ẹ̀rù yẹn ló ń bà wá o. Bẹ́ẹ̀ ṣe bá ní kí fún àwọn akéṣí àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kí wọ́n jọ̀ọ́ kí wọ́n wá ọ̀nà míì. Ẹ̀kejì ni pé kí àwọn ọmọ wa kí wọ́n mọ̀ pé eléyìí ọ̀dà, káwọn ọmọ kí wọ́n dìde sí iṣẹ́ yìí, iṣẹ́ ńlá ni o. Orúkọ àwọn gan ni wọ́n nílẹ̀ mọ́ o. Àwọn àgbà ti talẹ̀ o, wọ́n ti ń talẹ̀ o, ẹ dákun o. Àwọn ọmọ bó ṣe rí ní Ìwó nìyí, ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀ lọ́yọ̀ọ́, tó rí bẹ́ẹ̀ ń Ṣakí, tó rí bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́, èsì ní òfin ní bẹ́ẹ̀ ní náà, torí pé gbogbo ilẹ̀ yìí ní ilẹ̀ Yorùbá. Mo ní kí n gé kúrú torí ọ̀rọ̀ dẹ́ ó ti tó fún wa. Ẹ káàbọ̀ padà. Ẹ gbọ́ bí àwọn ọba aládé yẹn ṣe sọ, bí àwọn àgbààgbà yẹn ṣe sọ. Àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Ibi tí ọmọdé bá jókòó, ibi tá bàbá jókòó sí lọmọdé ti ń bà. Bọ́mọdé bá láṣọ tó àgbà kò lè ní àkísà tó àgbà. Ọ̀rọ̀ àgbà sì rèé, bí ò ṣe lóòrọ̀ àṣẹ lọ́jọ́ alẹ́. Ọ̀rọ̀ ńlá, àmọ̀ràn ńlá, kí ni ká tún pè é? Ìwòye ńlá, àròkò ńlá ni àwọn àgbààgbà yìí sọ láàfin ọba aládé yìí, tí mo dẹ̀ fẹ́ jẹ́ kí àwọn ọmọ kóòtù òjíire ká rí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ohun tí kì í ṣe nǹkan tá a lè fi ọwọ́ yẹpẹrẹ mú mọ́. Ó ti tó àkókò, ẹ mọ̀ pé tá bá ní kò kàn wá, ó lè kan ẹni tó kàn wá. Ṣé bá ṣe lajú wálẹ̀ rèé tí àdè máa fún àwọn torí ọba bá lórí ohun gbogbo, èyí tó wọ́n àwọn bá ní wọ́n ṣe. Ṣé bá ṣe máa wò rèé kí gbogbo ẹ̀ máa rí bẹ́ẹ̀? Ẹ jẹ́ ká máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ yìí mọ́. Ẹ jẹ́ ká máa bá wọn sọ kí wọ́n máa lọ́wọ́ sí irúfẹ́ ìwà yìí mọ́. A sì ń retí kí ọba aládé tí wọ́n fi ẹ̀sùn yìí kàn, torí àwọn èèyàn a sì ń gbàgbọ́ pé ọba ẹ gbọ́dọ̀ wá jáde láti wá sọ ọ̀rọ̀ yìí nítòótọ́. Ṣé lótìtọ́ àti lódodo lẹ ta ilẹ̀ yìí fún àwọn ọmọ Ìgbò yìí, àbí níbo ló ti wọ́ wá? A sì ń retí ìjọba ìpínlẹ̀ Èkó, gómìnà Babájídé Sanwó-Olú, kí lẹ rí sí ọ̀rọ̀ yìí? A fẹ́ jẹ́ kẹ́ bá wa ṣiṣẹ́ ìwádìí lé lórí. Ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ni wọ́n ti kọjú àfojúsùn wọn sórí ọba yìí àti ìwà yìí. Ọ̀rọ̀ tí àwọn bàbá yìí sọ, àwọn àgbààgbà yìí sọ, ọ̀rọ̀ tó ní ìtumọ̀ ni. Mo wá fẹ́ rọ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń láǹfààní láti wò wá. Ẹ bá wa pín ọ̀rọ̀ yìí kó débi tó yẹ kó dé. Tí a bá bẹ̀rẹ̀ sí ní láìkẹ́, tá a bẹ̀rẹ̀ sí ń sọ, ọ̀rọ̀ yẹn á máa débi tó yẹ kó dé. Wọ́n sì máa mọ̀ wípé àwa Yorùbá kan àkáwọ́gbẹ̀ra à ń sọ̀rọ̀ torí èmi kan, torí ọjọ́ ọ̀la ni. Afẹ́dílẹ̀ lérí nígbà tí gbogbo wọn bá di ẹja gbígbẹ tán, báwo la ṣe fẹ́ ká wọn? Àwọn kan wọ̀nyí là ń gbìyànjú láti gbégi dínà láti ìsinyìí lọ kó má bà wá há wa lọ́rùn tí wọ́n bá di gbogbo ẹja tán.
àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ kí àwọn àgbààgbà yìí dìde. Àwọn àgbà kan ń ṣiṣẹ́ fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá láti dé ilẹ̀ lérí. Àwọn àgbààgbà kan lọ sí apá ọ̀tún lọ sápò òsì láti ṣe àtúnṣe lórí àwọn ìwà kan tó kù díẹ̀ káàtó èyí tó ń wáyé láti ọ̀dọ̀ àwọn ọba, tó ń wáyé láti ọ̀dọ̀ àwọn baálẹ̀ àtàwọn olórí ìlú mìíràn. Ìgbìyànjú wọn ò gbọdọ̀ lọ lásán. Ṣé wá rí àwọn àgbà tó kù díẹ̀ káàtó fún tí wọ́n ń ṣe tí wọ́n ń wà nídìí àbòsí, ẹ bá mi sọ fún wọn wípé their days are numbered. Ọjọ́ ń pọ̀ lólúwa wí á tó ká lójú wọn. Nígbà tí gbogbo ẹ̀ bá délẹ̀ tán, gbogbo èròǹgbà wọn Ọlọ́run ní fún wọn ṣe. Àwọn Fúlàní amóyé síbẹ̀ ti gbọ́ lórí ètò yìí náà nípa àwọn Fúlàní àti àwọn ti fún àwọn ọba aládé wa, àwọn ti fún wọn lówó kan, bó bá ṣe wù wọ́n làwọn ṣe. Ẹ jọ̀ọ́, ó ti pẹ́ tí irú eléyìí ti ń ṣẹlẹ̀. Àsìkò tó láti ti ọwọ́ rẹ̀ bọlẹ̀. Àsìkò tó láti sọ pé rárá o, kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ mọ́ nílẹ̀ Kóòtù Òjìrè. Ẹ̀yin ọmọ Kóòtù Òjìrè nílé lóko lẹ́yìn òde, ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ máa ìtì ẹ̀ káwọn aráàbí yìí máa fi wá ṣe yẹ̀yẹ́ mọ́ bí fọ́nrán tẹ rí nígbà náà. Ẹ̀rí bí wọ́n ní tó bá jà àwọn ọmọ Yorùbá máa jáde á máa sọ̀rọ̀. Ó mú ìtìjú bá wa, ó ń ta epo sí aṣọ àlá wa. Àwa ló yẹ ká ti gbégi dínà àwọn nǹkan wọ̀nyí. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ Ìgbò yìí. Ìṣẹ̀lẹ̀ kan wáyé ní August 10 ọjọ́ Ajé ní àná ni ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ sí ní di tọ̀nàfọ́kálé tí gbogbo wa ń rí lórí ẹ̀rọ ayélujára. K1 The Ultimate òun ló ṣe tiẹ̀ ní ìgbà náà tó fi di wípé àwọn ọmọ Yorùbá kan wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ òkú ọ̀rọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fún jẹ́ wípé kí ni ká ti gbọ́ ìwọ tó jẹ́ gbajúmọ̀, ìwọ tó jẹ́ wípé àwọn èèyàn kan ń wò ẹ́ gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere, ṣó yẹ kó tún wá jẹ́wọ́ là ń rí nídìí ìwà yìí. Oríṣiríṣi orúkọ, first man to stop the plane. Àwọn èèyàn kan tẹ̀ ń fi ṣe yẹ̀yẹ́ wípé bá wa parí òwe yìí o. Àgbà tí ò ṣe kíní kan fún aeroplane. Oríṣiríṣi látàrí ìwà yìí. Àbíkẹ́ Dábírì gan tó jáde tó fi fọ́nrán àforíjì K1 The Ultimate tó fi léde wípé ó ti bẹ̀rẹ̀ òun tó gbọ́rọ̀ láti ọ̀dọ̀ ọmọ Yorùbá wípé kò yẹ ká tún máa bá, ẹ jẹ́ ká bá wí, ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà, gbọ́dọ̀ jẹ́ àwa ara wa ká má mọ ibi tá a sọ sí. Èmi kọ́ mọ ọmọ Yorùbá kan ló jáde bẹ́ẹ̀ láti sọ ọ́ di mímọ̀ pé Yorùbá o, a kì í gbàgbàkúgbà, a kì í gba ìwòsí ìwà tó kù díẹ̀ káàtó nígbà. Eléyìí ni wọ́n fi ń kọ́ ẹ̀yìn sí ẹni tí ń ṣe K1 The Ultimate. Kí ló lè gbójúlé? Ó dẹ̀ rọ ọjọ́ ọ̀la kó tó wá máa ṣe ìwà yìí. Ó tọrọ àforíjì lórí ìṣẹ̀lẹ̀ yìí. Gbogbo wa la fi ojú wa rí, ó ṣeéṣe kí ẹ ti rí ní àwọn apá abì kan. Ṣùgbọ́n màá láǹfààní ibi tó ti tọrọ àforíjì yẹn náà rèé. Màá láǹfààní láti jẹ́ kí ẹ tún gbọ́ bá ṣe ń pàkan nìkan rúwé. Ọ̀rọ̀ àforíjì la gbọ́, àmọ́ wípé K1 The Ultimate tún dúnkokò mọ́ ọmọ Yorùbá tó ní ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú támọ̀ sí Value Jet Airline. Kúnlé Tsunami òun ló ní ọkọ̀ òfurufú yìí, òun ló ní ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú yìí. Ìgbàgbọ́ wà pé lọ́jọ́ tí K1 The Ultimate tó ń ní gbogbo kíní yìí pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà níjọ́ náà, ó ń pe àwọn èèyàn, àwọn kan tilẹ̀ sọ pé Kúnlé Tsunami ló pè. Ṣùgbọ́n èyí tó wá jáde wọ́n sọ wípé ó líìkì síta ni. Mi ò fẹ́ gbà wípé ọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀, ṣùgbọ́n I stand to be corrected wípé K1 The Ultimate ìròyìn gbé wọ́n ní Tsunami will film me in his business. Kwam1 threatens Value Jet owner. Gbàgádà
òun ni ìwé ìròyìn Daily Post kì í ṣe wípé à ń sọ ni ìwé ìròyìn Daily Post ń gbé pẹ̀lú àkọlé ńlá tí wọ́n fi sí wípé lẹ́yìn ọ̀rọ̀ ẹ dáríjì mí tí K1 The Ultimate sọ àṣọ tó ń dúnkokò ọ̀rọ̀ K1 yìí òun ló ti ń fa ọ̀rọ̀ oríṣiríṣi láti ọ̀dọ̀ àwọn ẹ̀yà Ìgbò tí wọ́n fi ń sọ̀rọ̀ sí wa torí wípé wọ́n ní kíní kan ló ń kó pọ́npọ́ bá ìyá rẹ̀ ọmọ ọ̀sán ó ti wá délẹ̀ báyìí arábìnrin kan tí wọ́n pè ní Comfort Emerson òun ló ṣe tiẹ̀ ní ọjọ́ 10 oṣù kẹjọ ọdún tá a wà yìí ọ̀pọ̀ ẹ̀yin tí ẹjọ́ olólùfẹ́ lẹ́ẹ̀ ti máa rí fọ́nrán náà tó ti rìn káàkiri níbi tí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọkọ̀ òfurufú Ibom Airline tí wọ́n ti fi agídí wá arábìnrin yìí síta níbi tí wọ́n ti ń gbìyànjú láti wọ́ ní ọmú rẹ̀ ni ó ti sílẹ̀ sí gbogbo ayé ṣùgbọ́n wọ́n kọ́kọ́ sọ di mímọ̀ gbogbo alárí nínú fọ́nrán yẹn wípé arábìnrin náà ó gbá òṣìṣẹ́bìnrin yẹn létí a ò mọ èyí tó ti ṣẹlẹ̀ sí ẹ̀yìn nínú ọkọ̀ òfurufú náà wọ́n ní kó fi fóònù sí airplane mode wọn ò fi fóònù sí airplane mode bó tilẹ̀ wù kó rí wọ́n ní arábìnrin yìí kò yẹ kó máa hùwà bó ṣe wu ìwà nínú ọkọ̀ òfurufú yìí ọkọ̀ òfurufú tó ń bọ̀ láti ìlú yóò lọ sí ìpínlẹ̀ Èkó ọ̀rọ̀ rẹ̀ gbòde kan wọ́n mú lójú ẹsẹ̀ ìdí ẹ̀ṣẹ̀ kan wọ́n dá jókòó sí ọgbà túnwàṣe ti Kirikiri wípé wọn yóò mú ojú rẹ̀ bá ilé ẹjọ́ wọ́n tún wá fi òfin dè wípé kò gbọ́dọ̀ wọkọ̀ òfurufú lẹ́sẹ̀ kùkú nítorí ìwà èyí tó wù yìí oríṣiríṣi ọ̀rọ̀ ló wá mú káwọn ẹ̀yà Ìgbò kan máa jáde síta wọ́n ní ọmọ Yorùbá kan tó ṣe irú ẹ̀ kí ni wọ́n ṣe fún oṣù 5 àbí 6 ni wọ́n fún dà wípé kó má ṣe bẹ́ẹ̀ kó má wọ ọkọ̀ òfurufú òun ni wọ́n fi wá sọ di mímọ̀ lọ́n lọ́mọ́ ti K1 wípé ṣó torí ẹ̀yin Yorùbá tẹ wà ń bẹ̀ torí K1 mọ́ èèyàn lẹ wọ́n ń bá mú ìjìyà ẹ̀ṣẹ̀ yẹn lẹ ń bá dínkù ẹ wo ìjìyà ẹ̀ṣẹ̀ ńlá tẹ fún arábìnrin yìí ó tún rú gbọ́bọ̀ o ẹ̀yin ọmọ Yorùbá ó tún rú gbọ́bọ̀ o ẹnìkan tó jẹ́ adíje dupò ó ti dá sí ọ̀rọ̀ náà adíje dupò ààrẹ lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú Labour ẹ mọ̀ bí ẹni mọ owó ni ó ti dá sí ọ̀rọ̀ náà ṣùgbọ́n ọ̀nà tó fi gbà dá sí ọ̀rọ̀ náà kì í ṣe wípé òun ló lé apá kan dápá kan sí o ó sọ kó lè wà neutral ni níbẹ̀ ni àwọn ẹ̀yà Ìgbò kan ti ń sọ dímọ̀ pé ohun tí wọ́n ṣe fún arábìnrin yìí ìjìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n fi kàn án gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ náà fún K1 The Ultimate tí ń ṣe ọmọ Yorùbá wọ́n ní torí ó jẹ́ ọmọ Yorùbá torí Yorùbá ló wà lórí oyè ni wọ́n ṣe ń bá fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ náà ohun tí wọ́n fi ojú arábìnrin náà rí kí ni wọn ò lè fi ojú ti K1 náà rí bẹ́ẹ̀ ṣẹ̀rí báyìí pé ọ̀rọ̀ tí Moshood Toheeb àbí Túndé tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí Festus Keyamo tó sọ nígbà náà wípé Yorùbá kì í lọ́wọ́ sí ìwà tí kì í ṣe ti ọmọlúàbí tó fi sọ̀kọ̀rọ̀ sí K1 The Ultimate ṣe rí pé ọ̀rọ̀ náà ti fẹ́ máa ṣe bẹ́ẹ̀ jọra wọn báyìí ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tí bàbá àgbà yìí tí wọ́n máa ń fi ọ̀rọ̀ ṣe àgbékalẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ ẹ wá gbọ́ bó ṣe dá sí ọ̀rọ̀ náà pẹ̀lú bí àwọn ẹ̀yà Ìgbò ṣe tún sọ ọ́ di mọ̀ pé ohun táwọn fẹ́ rèé lórí ìṣẹ̀lẹ̀ arábìnrin náà àti K1 The Ultimate ẹ jẹ́ ká lọ. ẹ tètè fọlọ́pàá mú Wàsíù Àyìndé náà o. ní báyìí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí ọkùnrin olórin fújì nì Wàsíù Àyìndé Marshal kò jọ pé ọ̀rọ̀ náà yóò tán síbẹ̀ rárá o. bí ilẹ̀ ti mọ́ lọ̀rọ̀ náà ń fẹjú sí i ọ̀rọ̀ sì ti fẹ́ di wàhálà láàrin àwọn aráàlú àti ìjọba Bọ́lá Tinubu báyìí nítorí àwọn ohun tó tún ń ṣẹlẹ̀ sí i. àfi bí ẹni pé kinní kan wà tó ń fẹ́ ọ̀rọ̀ náà lójú fún Wàsíù. ìdí ni pé irú ohun tó ṣe yẹn gan-an ọmọbìnrin kan náà ti tún ṣerú ẹ̀ ní ọjọ́ Àìkú Sunday
ọjọ́ 10 oṣù kẹjọ yìí, ìyẹn ní bí ọjọ́ 6 tí olórin fújì yìí ṣe ohun tó ṣe. Alhaji Wasiu Ayinde pariwo lé àwọn òṣìṣẹ́ aeroplane lórí. Ó dá nǹkan tó wà nínú flags tó gbé dání lu awakọ̀ bàálù Olúwarántí Ògòyì. Ó sì bọ́ síwájú aeroplane ọ̀hún. Ó ní bàálù náà kò ní gbéra lọ síbì kan. Ìwà tí ọmọbìnrin kan tí wọ́n ń pè ní Comfort Emanson hù ní pápákọ̀ òfurufú lẹ́kọ̀ọ́ kò fi bẹ́ẹ̀ jìnnà sóhun tí ọkùnrin tí wọ́n ń pè ní K1 náà ṣe. Ìyàtọ̀ tó kàn wá wà níbẹ̀ ni pé bí a ti ń wí yìí, ọmọbìnrin náà ti wà lọ́gbà ẹ̀wọ̀n ní Kirikiri, àmọ́ Wasiu Ayinde wà láàrin ìlú níbi tó ti ń rìn kiri, ohun tó sì fa ariwo rẹpẹtẹ nìyẹn. Báwo lọ̀bọ ṣe orí tí ìnàkí kò ṣe? Kí ni ọmọbìnrin yìí ṣe tí Wasiu Ayinde kò ṣe? Ẹ tètè fọlọ́pàá mú Wasiu náà kí òun náà fojú ba ilé ẹjọ́. Irú eléyìí kò gbọdọ̀ ṣẹlẹ̀ ní Nàìjíríà o. Ṣé ìjọba Tinubu ló wà lẹ́yìn Wasiu ni? Eléyìí fi hàn pé a kò níjọba ní Nàìjíríà ni. Ariwo tí àwọn aráàlú ń pa nínú mọ́tò láàrin ọjà nìyẹn. Àwọn èrò tí wọ́n wà lórí ayélujára sì ní kí wọ́n fi ọ̀rọ̀ náà dá àwọn. Oríṣiríṣi ni wọ́n ń kọ fún ìjọba Tinubu o. Ọ̀rọ̀ náà ti fẹ́ di ti àwọn olóṣèlú pàápàá, nítorí nígbàrà tí wọ́n ti mú Comfort fún ohun tó ṣe ní alukoro fún Àtíkù Paul Ibe ti gbé ọ̀rọ̀ ńlá kan sórí ayélujára pé nígbà wo ni Wasiu Ayinde náà yóò fojú balẹ̀ ẹjọ́ o, àbí nítorí pé Comfort kì í ṣe ọ̀rẹ́ ààrẹ Tinubu ni wọ́n ṣe mú òun ni. Ohun tó ṣe yẹ kí wọ́n ti fi Wasiu Ayinde ṣe ìjófin fáwọn èèyàn nìyẹn, torí bó bá jẹ́ wọ́n ti mú Wasiu Ayinde tí wọ́n ṣu òun náà rúgúdú ní pápákọ̀ òfurufú níbẹ̀ tí wọ́n sì gbé jáde kúrò níbẹ̀ lẹ́ẹ̀kan náà, ìbá ti jẹ́ àríkọ́gbọ́n, kò sì ní sẹ́ni tí yóò ti sáré yàáfẹ́ farawé. Bẹ́ẹ̀ ni Ibe wí, alukoro fún ẹgbẹ́ àwọn Àtíkù. Èyí tí ọmọbìnrin ṣe o, òun tó fi ara ẹ̀ hàn bíi senior fún K1 ni, nítorí Uyo ni wọ́n ló ti ń bọ̀, ibẹ̀ ló ti wọ bàálù, ó ń bọ̀ ní Èkó ni. Àmọ́ kí aeroplane náà tó gbéra ní Uyo yìí, wọ́n sọ fún gbogbo èèyàn pé kí wọ́n pa fóònù wọn o. Oníkálukú sì ṣe bẹ́ẹ̀, àfi ọmọbìnrin Comfort yìí nìkan. Ní àwọn òṣìṣẹ́ inú bàálù náà bá lọ bá a pé kó pa fóònù ẹ̀, ó sì ní òun ò lè pa á nítorí fóònù òun ni. Làwọn òṣìṣẹ́ náà ṣe àti àwọn ará inú ọkọ̀ tí wọ́n gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n bá ní kò sí bí aeroplane ti lè lọ bí kò bá pa fóònù ẹ̀, ó sì lóun ò lè pa á, bí òun yóò ti tan nǹkan òun sílẹ̀ nìyẹn. Ọ̀rọ̀ yìí ló di wàhálà, ó sì di ohun tí àwọn èrò tó kù nínú bàálù náà ń pariwo lé ọmọbìnrin yìí lórí, tí àwọn òṣìṣẹ́ náà sì ń lọ bá a sọ̀rọ̀ pé kó má fi tiẹ̀ dá àwọn tó kù dúró, bí kò bá sì wọ̀ kó bọ́ sílẹ̀ nínú aeroplane náà kó jẹ́ kí àwọn tó kù máa lọ. Nígbà náà ni ọmọbìnrin náà fi tipátipá gbà ló bá pa fóònù náà tí aeroplane ọ̀hún sì gbéra. Gbogbo èèyàn sì rò pé ọ̀rọ̀ náà ti tán síbẹ̀ ni. Àfi bí wọ́n ṣe dé Èkó tí ọmọbìnrin yìí dúró tí àwọn èrò bọ́ sílẹ̀ tó wá ti ìjà burúkú tá a wí yìí bọ́lẹ̀. Ohun tó ṣe ni pé níṣe ló lọ bá obìnrin òṣìṣẹ́ aeroplane tó ní kó pa fóònù, ń ló bá fi bàtà gíga tó wọ̀ tẹ́ mọ́lẹ̀ kárakára tí ìyẹn fi pariwo yéè. Lẹ́yìn náà ló ṣí wíìgì tó wọ̀ lórí ìyẹn dànù tó sì ń sọ fún un pé ṣé kò mọ ẹni tí òun bá sọ̀rọ̀ ni. Níbi tí ọ̀rọ̀ ti dìjà tí àwọn òṣìṣẹ́ tó kù ti súnmọ́ ọmọbìnrin yìí nìyẹn o. Àwọn rò pé kí àwọn kàn fà á sẹ́yìn kí àwọn mú ni, wọn kò mọ̀ pé erin lákàtàbú ni. Bó ṣe bẹ̀rẹ̀ ìjà náà rèé tí kò sì ṣe é mú fẹ́nikẹ́ni. Bó ti ń fojú ọwọ́jà bẹ́ẹ̀ ló ń fẹ̀yìn ọwọ́jà. Nígbà tí kò sì fẹ́ wọ̀ mọ́ ni wọ́n sáré lọ pe àwọn security pé nǹkan ti dé o, kí wọ́n wá gba àwọn. Làwọn security bá dé, ń lọ ọlọ́pàá bá tẹ̀lé wọn. Nígbà náà ni wọ́n mà ṣẹ̀ṣẹ̀ wá rí ọmọbìnrin náà kápá o, tí wọ́n sì mú lọ sí àgọ́ ọlọ́pàá tó wà ní pápákọ̀ òfurufú níbẹ̀. Ibẹ̀ náà ni wọ́n sì ti tì í mọ́lé sí. Nígbà tó sì di òwúrọ̀ ọjọ́ kejì, ìyẹn Monday ọjọ́ 11 oṣù kẹjọ yìí, wọ́n gbé Comfort lọ sílé ẹjọ́. Olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ìkéde fún mínísítà ètò ìgbòkègbodò ìrìnnà òfurufú, ìyẹn Túndé Moshood fúnra ẹ̀ ló kéde ọ̀rọ̀ yìí. Ọkùnrin náà kọ báyìí sí orí ayélujára pé ohun tí gbogbo àwọn tó ń wọ bàálù ṣe gbọ́dọ̀ máa ṣọ́ra wọn ní pápá ọkọ̀ òfurufú kí wọ́n máa hùwà bí ọmọlúàbí nìyí o.
Comfort Emansun tó hùwàkuwà lánàá ti fojú ba ilé-ẹjọ́ lónìí o ó sì ti wà ní ọgbà ẹ̀wọ̀n Kirikiri báyìí tó ń gbádùn ara ẹ̀ níbẹ̀. Ohun tí èyí fi hàn ni pé àwọn aláṣẹ pápákọ̀ òfurufú gbogbo ti mú kinní náà bí iṣẹ́ báyìí pé ẹnikẹ́ni tó bá hùwàkuwà ní pápákọ̀ òfurufú tàbí nínú ẹ̀rọ̀pléènì kíá ni wọn yóò ti gbé yóò sì délé ẹjọ́. Ohun tó jẹ́ kí àwọn èèyàn máa pariwo gan nìyẹn tí àwọn èèyàn ń wí pé kí ló ṣe tí wọn ò tí ì mú Wàsíù Àyìndé kí ló sì ṣe tó jẹ́ Kọ́ńfọ́ ni wọ́n sáré mú tí wọ́n sì jù ú sẹ́wọ̀n ní kíákíá. Wọ́n ní bí wọ́n ṣe tètè mú ọmọbìnrin náà bẹ́ẹ̀ ló yẹ kí wọ́n ti mú Wàsíù kí wọ́n sì tì í mọ́lé. Kò sí ohun tó yẹ kí ọkùnrin náà fi máa rìn káàkiri ìgboro. Èyí tó burú nínú ọ̀rọ̀ náà ni pé lẹ́yìn tí Wàsíù Àyìndé ṣe ohun tó ṣe tó sì jáde wá láti tọrọ àforíjì, ìrọ̀lẹ́ ọjọ́ náà gan-an ni fídíò míì tún jáde níbi tí wọ́n ti gbé ọ̀rọ̀ ọkùnrin olórin fújì náà síta níbi tó ti ń lérí gidigidi ni o tó sì ń halẹ̀ tó ń sọ pé ẹni tó ní ẹrọ̀pléènì náà ìyẹn ẹrọ̀pléènì Valuejet Soname yóò ríran òun wò nítorí òun ò ní wọ ẹrọ̀pléènì ẹ̀ mọ́ láyé òun náà dẹ̀ máa mọ̀ dára. Ọkùnrin olórin fújì yìí kò dúró síbẹ̀, ariwo ló ń pa pé ó ní Wàsíù Àyìndé ó ní Wàsíù Àyìndé èèyàn kan ò lè ṣe irú ìyẹn fóun kó mú un jẹ. Gbogbo eléyìí fi hàn pé ọkùnrin náà kàn wá sí ojú àgbáyé láti wá purọ́ fọ́mọ Nàìjíríà àti ayé ni. Ó ní òun jẹ̀bi òun sì gbà ó sì bẹ gbogbo èèyàn, àmọ́ lẹ́yìn tó kúrò níbẹ̀ ariwo bí yóò ti gbẹ̀san ohun tó ṣẹlẹ̀ náà ló ń pa kiri àti láti fi hàn pé ẹnìkan tó ń jẹ́ Wàsíù Àyìndé lòun. Bẹ́ẹ̀ òun náà ló jẹ̀bi o, òun pàápàá sì ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òun jẹ̀bi. Ohun tí ọ̀pọ̀ àwọn èèyàn ṣe ń pè é ní agbéraga nìyẹn, ìwà náà lòun náà sì hù tó ń hù káàkiri sí wọn. Bí gbogbo aráàlú ti wá ń pariwo pé kí wọ́n mú Wàsíù Àyìndé báyìí kí wọ́n mú un bí wọ́n ti mú Comfort kí wọ́n sì jẹ́ kó sùn ní tìmọ́lé, èèyàn kan ò tí ì lè mọ ohun tí ààrẹ Bọ́lá Tinubu tàbí mínísítà fún ètò ìrìnnà òfurufú Festus Keyamo yóò ṣe. Ìgbàgbọ́ àwọn èèyàn ni pé ìjọba Tinubu yìí kò ní ṣe kinní kan fún Wàsíù Àyìndé, pé olórin ààrẹ àti àwọn ọ̀rẹ́ ẹ̀ ni. Àmọ́ bí ilé ẹjọ́ bá wá sọ Comfort sẹ́wọ̀n tí Wàsíù Àyìndé ń rìn kiri, ọ̀rọ̀ náà kò ní sọ Tinubu àti ìjọba rẹ̀ lórúkọ rere. Ohun tí àwọn aráàlú ń sọ gan nìyẹn. Níbo ni ààrẹ Tinubu àti ọmọ ẹ̀ yìí yóò wá gbé kinní náà gbà báyìí o? Ọ̀rọ̀ náà ò tí ì parí rárá o. Ẹ gbọ́ àlàyé ọ̀rọ̀ yẹn, ẹ̀yin mú kóòtù òjìrè, ẹ jẹ́ ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀. Ẹ gbọ́ bí bàbá yìí ṣe bá wa lè mú ẹ̀. Bàbá yìí sọ wọ́n sojú abẹ́ǹkó. Ó léyìí ó lọ pẹ̀lú àwọn ọmọ Ìgbò kan tí wọ́n tún pariwo ní ìgboro ayé lásìkò yìí. Ìjì ẹ̀ṣẹ̀ tí wọ́n fi kan arábìnrin náà òun ni wípé kò gbọdọ̀ wọkọ̀ òfurufú. Ẹ má gbàgbé pé àwọn ọmọ Yorùbá náà ń gbìyànjú láti jà fún wọn wípé ta ló ká fọ́nrán náà sílẹ̀, ta ló fi léde tó fi di wípé wọ́n wá àníṣẹ̀sín lágbọ́dọ̀ Ọlọ́run tọmọtọmọ, tó fi di wípé arábìnrin yìí ó ṣẹ̀sín. Gbogbo ohun tó yí obìnrin fi ń jẹ́ obìnrin tí ènìyàn lè máa gbé pamọ́ ni arábìnrin yìí kó síta bí ọmọ ọjọ́ mẹ́jọ nítorí ìwà rẹ̀. Ohun tó dìrọ̀ mọ́ kíní yẹn pọ̀ púpọ̀. A máa ń sọ nǹkan kan nípa ìwà indecent dressing. Ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí bákan náà. Èyí tí ó jẹ́ kí arábìnrin yìí mú oríṣiríṣi ọ̀rọ̀ wá bá ara rẹ̀ wípé tó bá jẹ́ kó ti wọ nǹkan àwọ̀tẹ́lẹ̀ ni gbogbo bí wọ́n ṣe ń fà yẹn kò ní ṣe kíni. Ẹ̀kọ́ tó dìrọ̀ mọ́ pọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ká fi yẹn lẹ̀. Àwọn obìnrin tí mò ń bá wí, tí mò ń bá sọ̀rọ̀, àwọn àgbààgbà tí wọ́n bá mú wọn, ó ṣàníbà àwọn ìyá wa ṣe múra ní ìgbà náà tó fi di wípé wọ́n máa ń pa àwọn nǹkan kan mọ́ tí òfin ní di ohun tí gbogbo èèyàn ń rí káàkiri.
ìwà arábìnrin yìí lótìtọ́ àti lódodo àwọn èèyàn kan wọ́n ṣe ìtẹ́wọ́gbà fún ìwà yìí. Bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn kan ti bu ẹnu àtẹ́ lu àwọn èèyàn tó ká fúnra náà lẹ̀ bí wọ́n ṣe ń fà á, bí wọ́n ṣe di wípé wọ́n tú síta bí ọmọ ọjọ́ mẹ́jọ. Kì í ṣe wípé àwọn ọmọ Yorùbá náà wọn ò mọ ohun tí wọ́n fẹ́ ṣe lásìkò yìí, ṣùgbọ́n wọ́n dìídì jáde láti sọ di mímọ̀ wípé olótìtọ́ àti lódodo a gbà wípé kò yẹ kí wọ́n ṣe irú nǹkan báyìí. Ṣùgbọ́n níbo ló wá yọrí sí? Ọ̀rọ̀ K1 The Ultimate ló tún wá bẹ̀rẹ̀ sí ní fà wú jáde wípé rárá o, ohun tí wọ́n ṣe fún arábìnrin yìí ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ fún K1? Ìjìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n fún arábìnrin yìí ó yẹ kó ṣe jù bẹ́ẹ̀ lọ fún K1 The Ultimate. Ọ̀rọ̀ ńlá ní ọ̀rọ̀ yìí, bó bá ṣe rí lójú òye tiyín ẹ jẹ́ ká gbọ́. Ó ti ṣẹlẹ̀ báyìí, ọ̀rọ̀ náà iṣẹ́ ìwádìí ṣì ń lọ lórí rẹ̀, ẹ̀yin náà lè láǹfààní láti dá sí. Àwọn ọmọ Yorùbá, ọ̀rọ̀ kan tó tún wà ńlẹ̀ tí àwọn èèyàn kan bá ṣì ń gbé ọ̀rọ̀ náà káàkiri lásìkò yìí kò yẹ kí wọ́n gbé. Ṣùgbọ́n ìdí tí mo fẹ́ fi mú ọ̀rọ̀ yẹn wá, òun ló ní ṣe pẹ̀lú bí bàbá náà ṣe tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan kan. Èmi ò wá nípa wípé nǹkan jẹ ẹnìkan lọ rárá, ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó dàbí ìmọ́lẹ̀, tó dàbí kókó lórí ọ̀rọ̀ yìí ni mo ṣe ní kẹ́ fi etí ara yín gbọ́ kẹ́dẹ̀ wò ó. Bọ́mọdé ò bá tán abárọ̀bá. Ọ̀rọ̀ náà ó agbà wípé ó ti lọ, kò tún gbọdọ̀ ṣe bẹ́ẹ̀, kò tún gbọdọ̀ jáde síta mọ́. Ó ní ohun tó dó bá dé kò tún gbọdọ̀ rí ìmọ́lẹ̀ mọ́. Òun ni ó fẹ́ mú kí n mú ọ̀rọ̀ yìí wá pé gbogbo ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká fi rí gún. Ẹni ṣe fọ́nrán yìí mi bà ẹ́ lórúkọ jẹ́, mi ò sọ pé ohun tí o ṣe ò dáa, ṣùgbọ́n èyí tí o fi ṣe ó kù díẹ̀ káàtó nípa ti àwọn ìbéèrè kan. Ẹ̀yin ọmọ kóòtù òjìrè, ẹ wo fọ́nrán yìí, kì í ṣe pé bàbá náà sọ ọ̀rọ̀, ṣùgbọ́n ohun tí ó bí ọ̀rọ̀ náà jáde kò yẹ kó jẹ́ ohun tó máa bí jáde. Ẹ jẹ́ kí n máa fi ṣe lọ. Àwọn ọba aláyé nílẹ̀ Yorùbá, àwọn náà ò tún gbà síra wọn lẹ́nu. Àwọn dúnkù abẹ́nú. Ìgbà kan tẹ́ wà táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní wòye pé láàrin Aláàfin àti Ọọ̀ni tilé Ifẹ̀, kábíyèsí àwọn ọba méjì. Wọ́n jóyè nílé Ifẹ̀, ó sì yẹ lè jóyè nílé Ifẹ̀. Oyè tí mo jẹ́ gan ìṣòwò kékeré o, wọ́n fún mi ládé fún gbogbo Olúọmọ. Bàbá tó bí bàbá tèmi lọ́mọ, ó ṣe ọdún mẹ́ẹ̀ẹ́dógún 25 years ló ṣe nílé Ifẹ̀. Àwọn kan jẹ́ sọ pé Ifẹ̀ máa làwọn Adéjùmọ̀ ń fò láti bò. Ẹni tẹ́ ẹ bí ní 1880 nílé kúkó mi ní Òkè Ọ̀fà, bàbá àṣàlẹ̀ yóò já di ọmọ Ifẹ̀. Kò sì déédéé di pé ó lọ Ilé Ifẹ̀. Bàbá tó bí bàbá tèmi mọ́ ọgbọ́n dáadáa o, ẹni tó ọkọ jẹ́ Adéjùmọ̀ gan tó jẹ́ bàbá tiẹ̀, òun gangan ló ṣe aṣojú fún Abẹ́sẹ̀ Kúkómi nígbà wọ́n fẹ́ parí ìjà tí ń bẹ láàrin Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀. Ó ń bẹ nínú tí mo fi ránṣẹ́ sí ọ gẹ́gẹ́ bí àwòrán. Tí mo fẹ́ bọ̀rọ̀ lọ ni pé ó jóyè ńlé Ifẹ̀. Gbọ́n tí mo gbé kárí gangan ni Mọ́gàjí Ìbàdàn bí ọba bòmí. Ṣùgbọ́n bí ẹ bá fẹ́ sọ pé ẹ fẹ́ sọ̀rọ̀ Ọ̀yọ́, ẹ fẹ́ sọ̀rọ̀ Ọọ̀ni, òótọ́ méjì kan wà tá a gbọdọ̀ ever ká gbàgbé o. Lẹ́nu Ọọ̀ni ni mo ti kọ́kọ́ gbọ́ kan tí màá sọ fún yín lónìí. Ó ní orírun gbogbo wa òun ní Ifẹ̀. Ẹ ń bá lóun fẹ́ sọ pé òun fẹ́ jiyàn yẹn kò lè ráyé wá o. Orírun wa nílé Ifẹ̀. Ọ̀rànyàn gan Akin Ọ̀run Gbàdúrè, Ifẹ̀ ló ti dìde o. Ẹ̀ṣẹ̀ inú lé ní. Aláàfin wa ní kó tẹ̀ tó ṣe pé à ń sọ̀rọ̀ kiri kan pé àwọn kan ni wọ́n ti wà ní èdè tí Ọọ̀ni tí Ọọ̀ni sọ mo fẹ́ sọ. Ọọ̀ni ní àwọn kan ti wà wájú
tí ó jẹ́ in the forefront jagunjagun ní Aláàfin nígbà tí wọ́n fẹ́ parí ìjà tí ń bẹ láàrin Ẹlẹ́pẹ̀ ní òkè ìṣẹ̀pẹ́ o Ẹlẹ́pẹ̀ ní Rẹ́mọ yẹn àti Àkárìgbò gbogbo Rẹ́mọ ní Ṣàgámù wọ́n ránṣẹ́ pé Aláàfin ní ẹ má pè mí sírò yìí ìdí ẹ̀rẹ̀ nígbà àwọn Ìjẹ̀bú ń bá àwọn Ẹ̀gbá jà Aláàfin ó ṣe Ṣàngó ló ránṣẹ́ pé lórúkọ Ṣàngó mo dá ìjà yìí láàrin méjì mo dá dúró nítorí ejìrìn tá a máa fi lọ bọ́ sí Èkó tá a fi kó nǹkan wọ̀lú àti nǹkan ọjà ogun yẹn ò jẹ́ kó wọlé Aláàfin pàṣẹ ni àti Àwùjalẹ̀ o àtàlákẹ́ o wọ́n dáwọ́ ogun dúró ni kí ló dé tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó wá di pé ta ni ó sọ pé ta ló la dé nínú Ẹlẹ́pẹ̀ àti Àkárìgbò Aláàfin wọn ni ó ní yóò dá ẹjọ́ ilé yìí torí Ifẹ̀ gbogbo wa ti wá àtẹ̀mí gangan. Ọọ̀ni tó sì lọ ṣe ẹjọ́ yẹn jọ náà wọ́n jẹ́ kó rí ẹnìkan wọ́n da aṣọ bò ni kò sẹ́ni tí fojú rí Ọọ̀ni èèwọ̀ ni nígbà ó sì ti pronounce judgment òyìnbó tó tọ́jọ́ lọ ó jẹ́ ní táwọn nìkan trust ni àwọn ní kúrò níbi ní gbogbo ọba alẹ́ Yorùbá ló wà lẹ́yìn odi nígbà tí Ọọ̀ni tán tó gbọ́ pé Ọọ̀ni wọlé ni wọ́n tó wọnú ìlú dépò pé wọ́n lọ sáàfin. Àwọn òyìnbó kan kọ ìwé kan ní 1400s mo sọ orúkọ ìwé yẹn mo sọ gbòòtàn yẹn ní ààfin Ifẹ̀ dọ́dọ̀ Ọọ̀ni ni o Ọọ̀ni Ògúnwùsì Ọ̀jájá Ọọ̀ni ńlá ní í ṣe kìí ṣe pé ẹ má fojú pé ẹ ń fi Adéyẹyè wò ó kì í sì ṣẹlẹ̀ kínní tí ó kọ́kọ́ wá nìyí o this is not his first incarnation abàmì èèyàn ni ṣùgbọ́n ká máa sọ lọ àwọn ará Pọtugí kan lọ sí ilẹ̀ Ìbíní nígbà wọ́n dé Bìní wọ́n rí gbogbo bí nǹkan ṣe lọ wọ́n ní ọba gidi ni ó ní ẹ má sọ bẹ́ẹ̀ ó ní bàbá mi kan bẹ́ẹ̀nbì kan Wúhẹ̀ làwọn ń pè Ifẹ̀ wọ́n ní Ẹ̀sọ́gbànà Bìní àtàwọn kan wọ́n sì ń sọ́dọ̀ tán máa kí ara wọn ní Làwùhẹ̀ àwọn tí wọ́n ti Ifẹ̀ wá bí àwọn kan tẹ́ ẹ bá dé ìlú Abagun tẹ́ ẹ dákọ yẹn ọ̀nà méjì ni a lè gbà pé àwọn ará Àkálẹ̀ ibi tí Àbòdì bá wà Àbòdì túfẹ̀ wá pé Àbòdì tó wá láti Ifẹ̀ bí ẹ bá rí wọn kẹ́ ẹ ní mo sọ bẹ́ẹ̀ Ifẹ̀ làwọn kan ti wá nínú wọn kẹ́ ẹ bá mọ̀ bí ọ̀rọ̀ Ifẹ̀ ṣe fẹ̀ lọ tẹ́ ń gbọ́ dáadáa. Àgbọ́yé. So ní 14 something táwọn yẹn wá ọba Benin wá sọ fún wọn pé ẹni tó jẹ́ bàbá òun kékeré lẹ rí ńlá ń bẹ 400 cubit kìíní kan owó ẹ̀ ṣáà kú bí wọ́n máa wọn èèyàn lọ kẹ́ ẹ lọ wá wọn kẹ́ ẹ lọ rí wọn nígbà táwọn náà máa dé Ifẹ̀ wọn ò jẹ́ kí wọ́n rí Aláàfin ẹsẹ̀ lásán ni wọ́n rí wọn ò jẹ́ kán rí Ọọ̀ni ẹsẹ̀ lásán Ọọ̀ni ẹ̀rù jẹ̀jẹ̀ ní Ọọ̀ni tí mo pè ẹ̀rù jẹ̀jẹ̀ ní Ọọ̀ni. nígbà Àjàgbó mògún létí tí mo kì lẹ́ẹ̀kan ọmọ ológun yìnbọn ọdẹ alẹ́ elémele tí ọ̀kọ̀ọ̀kọ̀ bẹ̀rẹ̀ pé à ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò around 1530 ó sọ fún ẹni tó kọ́kọ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kínní Kòkòrò Gàngàn ó ní nǹkan mẹ́ta ló gbọ́dọ̀ ṣe ó ní ìkíní ò gbọ́dọ̀ jágun wọ ìlú Ifẹ̀ rárá ó lè wọ̀ ní orísun wa nìyẹn orísun wa nìyẹn the first thing tí Ààrẹ Ọ̀nà Kakanfò gbọ́dọ̀ ṣe nìyẹn òun ló sì wá di wàhálà sí wa lọ́rùn gbà Àfọ̀njá tó mókì rẹ̀ ọmọ ẹ bá wa kì í mọ́lọ́mọ́ ló kó ló bẹ̀rẹ̀ rẹ̀ mo yá ọ níyìn nígbà tá Àfọ̀njá tó lọ rè kọlu Apòmù nígbà tó pé Àólẹ̀ tó jẹ Aláàfin ó ṣòwò ẹrú wọ Apòmù baálé Apòmù sì jẹ́ kí wọ́n nà ló bá ní Kásíkàndá lọ gé orí rẹ̀ wá ó gé o ṣùgbọ́n ó ti tàpá sí àṣẹ
Aláàfin Àjàgbó torí ara lẹ́ẹ̀fẹ̀ òun lápò mù. Ìkejì ni pé wọ́n lọ sí Ìwéré Ilé o. Ìwéré Ilé ni ìyá tó bí Aláàfin Àjàgbó ti wá. Ẹ ò gbọ́dọ̀ kógun ja Ìwéré Ilé. Ẹlẹ́ẹ̀kẹta Kakanfò ò gbọ́dọ̀ gbénú ààfin kan, kò gbọ́dọ̀ gbénú ìlú kan náà pẹ̀lú Aláàfin. Àgbò méjì ò gbọ́dọ̀ mú mi ń kótó. So Àjàgbó gan ó mọ tí Aláàfin jẹ́. tí Ọọ̀ni jẹ́. tí Ọọ̀ni mo ṣàn sọ Aláàfin tí Ọọ̀ni jẹ́. Ṣùgbọ́n ẹ bá fẹ́ fi dà pa ọwọ́ pa ojú ìdá Aláàfin ní fi kú ṣeré ni. Ọọ̀ni. Ẹ bá fẹ́ fi dà pa ojú ìdá Aláàfin níjọ́ ni ó ń fi kú ṣeré ni. Nítorí Aláàfin tẹ́ ẹ gbìn tẹ́ ẹ pè tẹ́ ẹ kàn pè ṣàpọ́n náà. Ikú bàbá yèyé. Ikú bàbá yèyé. Ikú lórí bàbá, ikú lórí èyé, kábíyèsí. Ní jẹ́ kábíyèsí. Aláàfin ló gbalẹ̀ láti òkè ọya ní river Niger títí dé river Volta ní Ghana. Ọba ńlá tí ń fọba jẹ títí di bíi 20 ọdún àbí nǹkan sẹ́yìn. Ọba wọn lájàṣẹ́ ààfin wọn lájàṣẹ́. Ikú bàbá yèyé ló lọ fi jọba mẹ́ ó dọ̀bálẹ̀ fún kábíyèsí ni tó lọ wo inú YouTube. Kí wàá ní ìbáṣepọ̀ àwọn méjèèjì? Ní sùúrù mo ń bọ̀ ní in the 70s Ìbàdàn gan lẹ́mi ti wá tó sì jẹ́ pọ́n Ìbàdàn pọ́n bélélẹ̀ wá tí wọ́n jẹ ọba aláyé bàbá wa Adébímpé. Aláàfin wa sọ̀rọ̀ ńbẹ̀ òun ló fàṣẹ sí Kádádé òun náà ló fàṣẹ sí kí Ṣọ̀ún ó dádé ó kò sì jayò pa. Máa sọ méjèèjì fún ọ lónìí. Àwọn kan tí wọ́n ń gbé mú ní Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ gbọ́rọ̀ ni. Àjò Olúbàdàn láàkọ́kọ́ náà láyé bàbá wa Alẹ́ṣinlọ́yẹ́. Aláàfin fọwọ́ sí ni. Aláàfin lé bàbá wa Ṣítù ọmọ ààrẹ Látòsà ó lè kúrò lórí oyè kan tó bí Aláàfin. Ìgbà náà ni Rẹ̀fín tó dé. Ẹ má jà ọba Olúbàdàn Rẹ̀fín ẹ má jà àfi tá a bá mọ̀ tán àwa yìí sì mọ̀ tán Ọlọ́run fún wa. Now so wá rí Aláàfin tá à ń sọ̀rọ̀ yìí. Jagunjagun ni Aláàfin. Nígbà Isaac bàbá Jacob àti Ísọ̀ tí ó bímọ ló sọ fọlá lákòókò. Isaac ló fẹ́ fún ní ló fẹ́ ṣèṣúre fún torí Isaac lẹ̀gbọ́n ìgbọ́n kò rí ẹ̀ Jacob ló gba kìíní ló gbà rí rẹ̀ kò sì lè ré kúò Jacob ló gborí Akẹ́hìndé gbẹ̀gbọ́n ni. Ńgbà tí Jacob náà bímọ ńkọ́ Júdà ó ṣe burúkú ju nǹkan mìíràn lọ. Ọmọbìnrin tó fẹ́ ọmọ rẹ̀ Támà wọ́n ń pè. Ọmọ Júdà ó kú kò ráyè fún Támà ní ọmọ kò ráyè fún lóyún dépòdépò ó tún mọ àwọn ọmọ rẹ̀ kàn máa ṣe ọmọ méjì kú. Támà gan wá dàbí ọgbọ́n ó wá dúró sójú ọ̀nà ó daṣọ borí àfìgbà Jacob gan bá sùn ló tó bí ọmọ tó fà á di pé ìran Júdà kò parun. Tí wọ́n ń pe Jésù tí dọ̀la wọ́n ní Lion of the tribe of who? Judah. Ọmọ tó wá kéré jù pátápátá ọmọ Jésè òun ni David o. Òun kọ́ ló pa Goliath. Kí lẹ̀ ń pe Jésù? Son of David. Ṣé David wá jẹ́ bí alákọ̀ọ́kọ́? Àwọn ìran kan ti lọ nínú méjìlá yẹn mẹ́wàá wọn rí wọn dọ̀la. Ṣé ẹ má jẹ́ àpòrọ̀ tanra wa jẹ ẹlòmíì lè jẹ lórí báyìí pé wọ́n kọ́kọ́ bí i. Kẹ́lòmíì sì wá tí Yorùbá pè ní Akẹ́hìndé gbẹ̀gbọ́n. Ó sì ó ń ṣẹlẹ̀ tí mo sọ náà ló ṣẹlẹ̀ ní England. Tẹ́wọ́ ká tu àtú kò síbi tí ì ti ṣẹlẹ̀. So láàrin Ọọ̀ni àti Aláàfin. Ibi tí mo lọ gangan nìyẹn.
kó ní kálukú ká fún wọn ní ọ̀wọ̀ tiwọn tó bá jẹ́ gbogbo nǹkan spiritual ní ọ̀dà ṣé Ọ̀yọ́ lè lọ gbé Òkè Ìtasẹ̀ kan láwọn fẹ́ gbé Òkè Ìtasẹ̀ wá sí Ọ̀yọ́ ni igi wẹ́rẹ́ lókè yìí ó ìyàwó là ọ̀sẹ̀ wẹ́rẹ́ lókè Ìtasẹ̀ èjìgbé abọ́rẹ́ o ṣé a fẹ́ lọ gbé Òkè Ìtasẹ̀ ilé Ọ̀rúnmìlà tí a fẹ́ wá gbé sí ṣó ṣeé ṣe kọ́ yóò gbé lọ ni. kò ṣeé ṣe. gbogbo ọjọ́ a fi ń bọ nǹkan ni lótú Ifẹ̀. ní Ifẹ̀ yẹn gangan ọba Lúfẹ̀ ń bẹ́ẹ̀ Ọ̀rúntọ́ ó láwọn nǹkan kan tí ọba Lúfẹ̀ láti ṣe fún Ọọ̀ni kọ́ Ọọ̀ni kan tó dórí oyè a gbọ́dọ̀ máa tún sọ ní ìsìn. ṣùgbọ́n náà ní bá ti débẹ̀ tán spiritually is the father of all Yorùbás. kí ni mo pè é? spiritually is the father of all Yorùbás àtọ́ba àjíjòyè. ṣùgbọ́n tó bá ti di on the political gbogbo ìjà tí Aláàfin jà ń kọ́ gbogbo ibi tí gbogbo ń dáa ní lónìí. wọ́n rè wáṣọ tí mo wọ̀ yìí. wọ́n láàárọ̀ mọ́ láṣọ Ìṣẹ́yìn ní òhun ṣọ́ àárọ̀ mọ́ láṣọ Ìṣẹ́yìn ní òhun ṣọ́ àbí. bẹ́ẹ̀ ni. kí ni jẹ́ Ìṣẹ́yìn tí ọba sọ̀yọ́. ìlú káàlù ńkọ́ Ọ̀yọ́ ló ti ṣẹ̀ wá Ọ̀yọ́. kálukú ló níbi agbára ẹ̀ dé. ní 1775-76 láyé bàbá wa Abíọ́dún náà ń kọrin pẹ́ láyé Olúgbọ́n mo kẹ́bọ̀rù méje a ò máa fìwé lórí láyé Àrẹ̀sà mo sì ń bọ̀ lórí Olúgbọ́n Àrẹ̀sà tó ń kò yó. mo kẹ́bọ̀rù méje a ò máa fìwé lórí láyé Àtàndá Adégòólú Abíọ́dún èmi rà àkókò mo ràrán mo rí pinrin bàbá aṣọ velvet satin láti ń wọ̀ from 1775-1776. níbo lóde Ọ̀yọ́ ìlú wo ló níwó ẹ̀? onínàná ọ̀nàná ní Ghana ọmọ Oòduà ni ta ló lọ gbà á lẹ̀ ńgbà táwọn ebe fẹ́ fojú ẹ̀ hàn kan Aláàfin tó rán Kakanfò lọ. ọba wo ló lè ṣe wẹ́? nígbà Aláàfin sọ fún Kakanfò Àfọ̀njá kó lọ gbórí epo balẹ̀ àpòmọ̀ wá àwọn ọba kan wà tí wọ́n ń sọ̀sọ́kúsọ Aláàfin ìsọyìn fún nọ́mbà 2 nọ́mbà 14 kọjá yé Ìbàdàn Aláàfin láyé ní kóyìnbó tó dé Kakanfò tí ẹ̀ kò ní rán ara rẹ̀ láti lọ sọrí ọba yẹn kalẹ̀ àwọn olóyè rà lásán ní ọ̀nà bẹ́ẹ̀ lọ gbórí lágbájá wá f'Aláàfin ká ní jẹun tájá ń jùrù. K'Aláàfin ọmọ ipò Ọọ̀ni ni ló fi sọ fún Kòkòrò Gàngàn pé àti gbogbo tí wọ́n ti ń pè é all the 15 Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n sọ fún ní Ìpẹ̀bí pé ọ̀ gbọ́dọ̀ gbogbo nǹkan tó bá wù orí ò gbọ́dọ̀ délé Ifẹ̀. ẹ bá sọ pé kò sí camaraderie láàrin àwọn ọba wa ẹ̀rọ ló pa. mo pàdé ọba kan lọ́dọ̀ Ọọ̀ni mo súnmọ́ Ọọ̀ni púpọ̀ Ọọ̀ni Adéyẹyè yìí àkàndé èèyàn ni èmi Mọ́gàjí mo fẹnu ara sọ gbogbo nǹkan tí mo ní mo fi sọ tó bá pè mí ńgbà mí Mọ́gàjí bò ní bá ní òde ọ̀dá nǹkan ò ṣẹnu re òkè lẹ́yìn ìmọ̀ rẹ̀ máa tún kì í dìgbìnìdé àti àkún lọ́lọ́run ló rán wá sílẹ̀ Yorùbá máa tún kì í máa tún sọ fún pé má gbọ́n táwọn èèyàn ń sọ o àkàndé èèyàn ni ọ́ o máa ṣe tó ń ṣe o a ní ẹ̀rọ wọ̀ mi ní ọba ju nǹkan ńlá sí mi ìyẹn ò ní. mo lọ sí Ifẹ̀ ní Ọlọ́jọ́ inú ààfin ni mo sùn hòtẹ́ẹ̀lì rẹ̀ wà ńbẹ̀ o tó ní kán gba yàrá fún mi o ó tún ní kí n wá sùn nínú ààfin. ó mọ nǹkan tí mò ń sọ. Gbàgede Ìmọ̀ TV níbi wọ́n ti ń dábìí ẹ̀dùn tí wọ́n ń
gbàgede